tó bá jẹ́ wípé ìlú tá a wà yìí jẹ́ ìlú tí wọ́n ti moderate gbogbo nǹkan ó jẹ́ kó bu àwọn télọ̀ èmi ìṣó kí wọ́n ti wọ́n mọ́ sẹ́ẹ̀lì. ìdí rèé ẹ wo àwọn tó ń ṣe ìgbéyàwó sìn ní ìgbà ayé àwọn bàbá wa ní ìgbà táwa yìí tiẹ̀ lajú ẹ máa rí irun tó máa kó sórí tí gbogbo ẹ̀ máa full tẹ̀bá ní kọ́mọdé lọ ṣe irun yẹn sìn á ní àwọn ò lè ṣe old school ni tẹ̀bá ní kọ́mọdé rò sìn á ní àwọn ò lè ro ó pè wọ́n kán wọ kí ló máa ń pè náà balẹ̀ swagger àwọn ẹ̀wọ̀n ṣòkòtò ẹlẹ́sẹ̀ fífẹ́ ṣé ìyẹn la máa gbé lọ sílé ìyàwó bẹ́ẹ̀ ni ìyẹn ò bá nífẹ̀ẹ́ Ọlọ́run kò ní lè dúró lọ́dọ̀ wa ń bẹ. ẹ sọ bí abẹ ní kò. mi ò kí n bò sọ o bẹ́ẹ̀ ni bó bá kódà kó gbówó ẹ̀ dání kódà kó jẹ́ ìyàwó gọ́vnà ló jẹ́ ìyàwó kíní kan máa sọ tẹ̀mí fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn ẹ ṣí gẹ̀ẹ́tì fún kó jáde ni torí ẹ̀mí kì í gba owó lọ́wọ́ ọmọ ọjọ́ àwa kì í dàda mẹ́wàá ń bí bẹ́ẹ̀ ni kò sí ìdá mẹ́wàá. kò sí ìdá mẹ́wàá ń bí ibi yìí sìn o lè gbé lálọ́n dúdú wọlé sí ṣọ́ọ̀ṣì o lè gbé báàgì wọlé sí ṣọ́ọ̀ṣì wọ́n á ní ìmọ́tótó ẹ wọ́n á mẹ́kọ̀ pé màá sọ fún ẹ pé padà sílé ẹ̀ a sọ fún ọkọ pé àkíngbà yẹrin gbègbè wọn ní àkínlé ṣe Jésù wọn àbí mo ní ẹ fílẹ̀ jẹ́ kó wọlé ó bá ṣe sún 15 minutes ó dẹ̀ bẹ̀rẹ̀ sí fọ́ra ẹ̀ létí tẹ́ bá wọlé TikTok wọ́n wà ń bẹ̀ yẹrin gẹ̀ẹ́dìn tó ń ṣe léṣe. ẹ káàbọ̀ sórí ìkànnì Yorùbá Àgbáyé níbi tí a ti máa ń gbé yẹ̀wò àwọn ọ̀nà tí ó mú ìtẹ̀síwájú bá ìran Yorùbá lápapọ̀. Ibo ni Yorùbá ti ní ìpalára? Kí ló ń pa wá lára? Ta ló ń pa wá lára? Sáà ń para wá lára bí? Kí la fi lè ṣe àṣeyè àbí ìmóríbọ́ kúrò nínú tó mú iná Yorùbá jó àjórẹ̀yìn? Àwọn àgbàlagbà kan ti gbìyànjú dáadáa. Wọ́n ti ṣiṣẹ́ takuntakun bí ká kọ ìwé ìtàn, ká ṣeré sinimá, ká kọrin sínú rẹ́kọ̀dù, ká kéwì, ká sùnjálá. Àwọn bàbá kan ti ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ǹjẹ́ ó ń tẹ̀síwájú? Kí ni ipa tí ẹ̀sìn rẹ̀ ń kó láti pa àṣà rẹ̀ run? Ǹjẹ́ o máa gbà bí? Ṣé tí a bá ti ṣẹ̀sìn sáà lè ó yẹ ká gbàgbé ẹ̀yà tí olóyìnbó ń pè ní tribe wa? Ǹjẹ́ ó ṣeé ṣe? Adétóyèsí Adéṣọlá lórúkọ mi bá kí ni fún gbogbo ilẹ̀ Yorùbá. Ìrágbìjí yín rè ọmọ olókè méjì takọtabo lórí àbá má fọ̀bọ lọ mí torí mi ní gbà á. Ọ̀kan pàtàkì nínú àwọn wòlíì fún ìran tá a wà yìí ni mo máa gbé wá sórí ètò lénìí. Ẹ gbádùn wọn dáadáa. Kódà wọ́n fẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀. Ẹ má gbàgbé pé ìkànnì Yorùbá Àgbáyé wà lórí ayélujára. Ẹ máa share ẹ máa comment kẹ́ẹ̀dẹ̀ máa ṣe kíni kẹ́ẹ̀dẹ̀ máa like. Bàbá wa Venerable Prophet Dr. Ọbáwálé Obanla Àdàbà Ológo tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ Heaven on the Earth ní ìjọ Kérúbù and Séráfù ní Ìwésì Ìmọ̀wó Ìjẹ̀bú la wà lónìí. A fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn fáwọn sáà kan lẹ́yìn náà sì gbádùn ẹ̀. Bàbá wa ẹ kúrò lẹ́sà. ẹ kúrọ̀lẹ́. Ẹ bá ń kí àwọn ará ilé mi ti dárúkọ bí mo ṣe mọ̀ ọ́n dá mọ ẹ̀yìn náà dá. mo kí gbogbo ojú tó ń wò wá jákèjádò àgbáyé mo ní ojú tó ń wò wá kò ní fọ́ mo dẹ̀ kí olóòtú náà ẹ kú iṣẹ́ takuntakun gbogbo bí ẹ ṣe ń làmìlaka kí àṣà kó má lè kúrò lórílẹ̀‐èdè kí àwọn ọmọ wa kó má sọnù kó má di ọmọ lọ́mọ lórúkọ Jésù Ọlọ́run ní padà lẹ́yìn yín náà Àmín. ilé àtọ̀nà yín Ọlọ́run àtúnṣe. Àmín. orúkọ mi Venerable Prophet Dr. Ọbáwálé Obanla founder of Heaven and Earth ní Ìjẹ̀bú Òde ń bí. Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú gbogbo wa ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di àlàáfíà o. Bàbá ẹ jẹ́ ká fi àdúrà bẹ̀rẹ̀. Ẹ gbàdúrà fáwọn èèyàn ẹ rọrọ̀ jáde. Bàbá ní orúkọ Jésù ayérayé Ọlọ́run ìmọ́lẹ̀ kì í bá tí Ọlọ́run àwọn ọmọ ogun ọba mi ọ̀rọ̀ tó dá ayé ọ̀rọ̀ tó dá ọ̀run ọ̀rọ̀ tí kì í kú ọ̀rọ̀ tí kì í ṣá ọba tó dójú ti gbogbo bọ́kẹ̀tì ilé tó lọ fa pẹ̀rẹ̀ pọn mi yágbó yájú ọkùnrin ogun Àtàbàtúbú Olódùmarè ọba mi ò bó nílé lálejò wọn tó nílé máa jẹ ajúbà rẹ lónìí o ajúbà rẹ lónìí ajúbà rẹ lónìí àṣekábíyèsí rẹ Ọlọ́run àgbáyé àṣekábíyèsí rẹ Ọlọ́run Moses Orímọládé àṣekábíyèsí rẹ Ọlọ́run bàbá wa àṣekábíyèsí rẹ Ọlọ́run Jésù Kristi ti Násárẹ́tì bàbá gbọ́ ọpẹ́ wa bàbá ń lọ nínú ètò náà Olúwa bá wa sọ̀rọ̀ olúwagbẹ́nu wa sọ̀rọ̀ fojú wa ríran gbogbo etí tó máa gbọ́ gbogbo etí tó máa rí náà lórúkọ Jésù kó so ìsòyè kó dẹ̀ jèrè ọkàn kó yí wa lọ́kàn padà ká lè máa yàn lógo Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa ẹ jẹ́ àkọ́kọ́ wò báyìí kí ni àṣà àti ẹ̀sìn
ǹjẹ́ méjèèjì lè gbé níbì kan náà tí ò ní sí palára? Àṣà ohun àdáyébá ni. Ẹ̀sìn ohun tí wọ́n fi kọ́ wa ní ẹ̀sìn. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe kọ́ ẹ̀mí, ó ní ibi tí ìfẹ́ bá wà kò sí ohun tí ò lè jọ gbé pọ̀. Tá bá wo ní 1 Corinthians 13, ó sọ̀rọ̀ nípa ìfẹ́ lọ́pọ̀lọpọ̀, tó mú àṣà, tó mú ọ̀rọ̀ ìgbéyàwó dání, tó mú ọ̀rọ̀ ìfẹ́ ká fẹ́ràn ọmọlàkejì wa gan. Bí a bá ti fẹ́ràn ara wa, àtàṣà àti ẹ̀sìn wọ́n á gbébì kan lálàáfíà tí ò ní síjà. Ṣùgbọ́n àìmọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́pọ̀lọpọ̀ tó pera wọn ní olórí adarí òjíṣẹ́ tí wọ́n kọ́ ẹ̀kọ́ yẹn tán, àwọn ló ń da gbogbo ẹ̀rú. For example, ń sìn, ẹ jẹ́ ká wo ẹ̀sìn. Béèyàn kan bá kọ́ṣẹ́ lábẹ́ wòlíì tó burú àbẹ́ àáfàá tó burú tó jẹ́ àáfàá jàgídíjàgan, ìwà jàgídíjàgan yẹn lòun náà máa gbé jáde. A fẹ́ ṣe bí bàbá rẹ̀ ṣe kí ni bó ṣe ń ṣe. Òun ló ń pa wá lára lọ́pọ̀lọpọ̀ tó máa fi sọ pé ẹ̀sìn ò dá, ẹ̀sìn ṣe gbádà kan, ẹ̀sìn ò ṣe kòdò kan, ẹ̀sìn dá. Bẹ́ẹ̀ ni àṣà, a lè ṣe ẹ̀sìn láì ṣe àṣà. Torí gbogbo tá à ń pè lẹ́sìn léni upgrading àṣà ni. Upgrading àṣà ni. Bẹ́ẹ̀ ni. Ẹ yẹ ká wo omi tá à ń pọn lódò. Ìgbà tó gbé pákéjì ni wọ́n fi láìlọ́ọ̀nù sí. Lẹ́yìn láìlọ́ọ̀nù wọ́n gbé sínú ike fún wa. Ṣùgbọ́n gbà kó odò láti mú. Ṣá máa sọ wípé torí pé wọ́n ti ń gbé sínú kéèsì ká má lo odò mọ́. Ó pẹ̀lú nǹkan tó ń gba agbára lọ́wọ́ wọn ẹlẹ́sìn lénìí. Wọ́n ti kó àṣà dé, àṣà wọn ń ṣe báyìí mọ́, wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn mọ́, superstition ní ọ̀pọ̀lọpọ̀ wòlíì ti sagbára nù. Kí n wọ ọbẹ̀ yẹn díẹ̀. Ẹ wọ́n fẹ́ ṣe ìràpadà ọmọ nígbà míì àwọn bàbá wa ń gbà yẹn, wọ́n máa ní lọ sódò lọ́wẹ̀, ara wọn tó àdẹ̀yà. Ṣùgbọ́n nísìnyí wọ́n ní ilé fẹ́ lọ ṣe lódò, superstition ni ó dì mọ́ líìkì, ó ti gbẹ́dà kan. Èèyàn tó sọ pé màárín ń dì mọ́ líìkì, ó dẹ̀ mú omi. Ṣe rí pé àṣà ti kó bá ẹ̀sìn ní àpá yẹn. Ṣùgbọ́n tá a bá ní ká wò lọ, bá a bá dúró lórí ìpìlẹ̀, àṣà máa ṣe tiẹ̀, ẹ̀sìn máa ṣe títí ẹ̀, gbogbo ẹ̀ wọnú síra wọn. A lè pa àṣà tì torí pé a fẹ́ ṣe ẹ̀sìn, a dẹ̀ lè pa ẹ̀sìn tì torí pé a fẹ́ ṣe àṣà. Èmi ń sìn, bàbá mi mùsùlùmí, ilé ọba ni kó tó kú, wọ́n dẹ̀ ń gbégún lé ẹ̀, egún ìgúnnukó. Èmi ti di wòlíì ń sìn, ṣé máa sọ wípé torí pé mo di wòlíì ń sìn kí n lọ pa àṣà ilé bàbá mi rẹ́? Ní ìgbà kan àṣà yẹn ti wọ àwọn kan sàn. Ní ìsìnyí à ń fi orúkọ Jésù tún ṣe kí ni wọ àwọn kan sàn. Ṣùgbọ́n tá a bá ṣiṣẹ́ débì kan tó bá gbóná títí tí àṣà la máa mú mọ́ o. Kò sẹ́ni tó dá omi o, Ọlọ́run ló dá. Àṣà ni omi o. Wọ́n bá sọ pé kíní kan ṣẹlẹ̀ ń gbádà kan, kìnì kan sí, a fẹ́ ṣe gbádà kan, kìnì kan sí. Tómi bá rí èèyàn bómi jáde lẹ́ẹ̀méje, àìsàn yà sá lọ. Wọ́n dẹ̀ lè ti lo oògùn òyìnbó sí kó má ṣe kíni, kó má lọ. Ṣé ti rí wípé a lè ṣe ká má lo àṣà. Kò sí tó bá dojú débì kan, àwọn bàbá wa wọ́n á wọnú ilé, wọ́n á lọ tún ilé, wọ́n á tún ilé mú àṣà jáde, wọ́n á wá fi wo religion sàn. Pé kójú má ti wá pé àwọn gbé kíní dọ́dọ̀ mi, kò ṣeé ṣe. Ó dẹ̀ àwọn míì àti ẹ̀ sọ pé àwọn ò lè máa gbó ẹ̀sìn ògbà láyè ká máa gbó mọ́ra. Àgbo bà àwọn bàbá wa ó já ọsàn wẹ́wẹ́, wọn ó já ewé dóngóyárò, wọn ó sì sè é lágbo, wọn á mú. Ó dà wọn á tún fi lo tébúlẹ̀tì papọ̀ pé ẹjẹ́ á lò papọ̀. Àìmọ̀kànmọ̀kàn gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ olóòtú, àìmọ̀kànmọ̀kàn ló tètè rán ọ̀pọ̀lọpọ̀ sọ́run. Àwọn àìsàn kan wà táwọn àgbàlagbà fi máa ń ṣèyàn tó oògùn òyìnbó ò lè wò. Oògùn òyìnbó ò lè wò. Tí ò lè wò. Ẹ̀kọ́ òdì tí òyìnbó gbé wá, òun ló ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. Wọ́n á ní ẹlòmíì ní fibroid, wọ́n á ní kó lọ ṣe operation, ṣé dandan ni kó ṣe operation fún. Ó wà ńlẹ̀ mi tó yẹ pé ta bá lò fún ẹ tán wá bì. Tó bá tún jẹ́ tọwọ́ àwọn àgbàlagbà
ló sápamọ́ síbẹ̀ ọwọ́ á kúrò fibroid á kúrò láì ṣe operation láì lògùn òyìnbó. kódà bàbá wa a ti ń gbọ́ tí o bá ẹ̀sẹ̀ ń pàdé wa lórí ìkànnì Yorùbá Àgbáyé níbi tá a ti ń gbà lálejò wòlíì fún ìrántí àwa yìí venerable prophet Dr. Ọbáwálé Obanla Àdàbà Ológo Ìtẹ̀dógún la wà yìí tí a ti ń bá ètò ọ̀hún tá a ti ń bá bọ̀ wẹ́rẹ́. bàbá wa ẹja wò báyìí a fẹ́ sọ àṣà ìwọṣọ àti àṣà ìkíni nù. ọjọ́ tèmi náà kọrin tẹ́ ẹ gẹ́ fìlà mú ní olùsọ ló mọ̀ gẹ́ fìlà yìí torí pé fúngbà kan tí màá rí nìyẹn. ǹjẹ́ ẹ rí i pé àwọn èèyàn ti ń sọ àṣà ìwọṣọ àṣà ìgbéyàwó àṣà ìkómọnù látara àwọn ẹ̀sìn àti ọ̀làjú? ẹ ṣé gan olóòtú. ṣe rí gbogbo òbí ló máa múra sí ọ̀rọ̀ yìí. èyí tí àwa wòlíì ń ṣe nínú ẹ̀ ló pọ̀ jù ń sìn. òbí ò ráyè àti ìtọ́ ọmọ mọ́. gbogbo nǹkan táwọn ọmọ wa ń kọ́ lórí social media ni wọ́n fẹ́ ṣe. tọ́ba dẹ̀ ti parọ́ mọ́ àwọn òbí wọn ọ̀bẹ wọn náà ṣe kí ni wọ́n á tẹ̀lé lọ́dọ̀ wọ́n á táyé tẹ̀ sí nìyẹn. tọ́ba dénú church ọ̀dọ̀ wa ń bẹ̀yìn sìn. tẹ́ bá wo Àgbàlá yẹn tó báyìí sọ pé ó look international tó o ò lè wá bí o ò lè lo yẹríǹgì o ò lè lo lẹ́kṣẹ̀nì o ò dẹ̀ lè wọ ṣòkòtò gẹ́gẹ́ bí obìnrin inú àyíká. ṣe àwọn pé òfin àti ìlànà nìyẹn. èyí tẹ̀yìn wọ̀ ń sìn kì í sọ pé torí pé mo jẹ́ wòlíì mi ò lè wọ̀ mọ́ ṣé mi kì í ṣe Yorùbá ni. tí bá ń lọ lóyìnbó gan máa kó nǹkan mi máa kó dání máa wọ̀ lọ́hùn. bó bá tẹ́ ẹ lọ́rùn kí mi bó bá tẹ́ ẹ lọ́rùn ṣe kí ni má kí mi. nígbà míì gan àwọn aṣọ tá à ń wọ̀ yìí gan kò jẹ́ ká ní respect mọ́ àmọ́ àgbàlagbà mọ́ àmọ́ ọmọ kékeré mọ́. n bá wọ jeans nísìnyí tí mo kó sí jeans ọmọ èmi á ṣe high tí mo dẹ̀ bí èyí tó ju irú ẹ̀ lọ. ṣùgbọ́n tí n bá jẹ́ fìlà tí mo wọnú agbádá ṣe wọ́n pé kò lè easy fún kí n má dárùn gbọ̀n sí gan kò lè easy wá sí wá sọ fún mi pé high. so nípa ìwọ aṣọ gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá a nílò láti mú. tó bá jẹ́ wípé ìlú tá a wà yìí jẹ́ ìlú tí wọ́n ti moderate gbogbo nǹkan ó jẹ́ kó bu àwọn télọ̀ èmi ìṣó kí wọ́n ti wọ́n mọ́ sẹ́ẹ̀lì. ìdí rèé ẹ wo àwọn tó ń ṣe ìgbéyàwó sìn ní ìgbà ayé àwọn bàbá wa ní ìgbà táwa yìí tiẹ̀ lajú ẹ máa rí irun tó máa kó sórí tí gbogbo ẹ̀ máa full. tẹ̀bá ní kọ́mọdé lọ ṣe irun yẹn sìn á ní àwọn ò lè ṣe old school ni. tẹ̀bá ní kọ́mọdé rò sìn á ní òun ò lè ro ó pè wọ́n kán wọ kí ló máa ń pè náà balẹ̀ swagger àwọn ṣòkòtò ẹlẹ́sẹ̀ fífẹ́ ṣé ìyẹn la máa gbé lọ sílé ìyàwó. wọ́n á lọ hùwà burúkú ńbẹ̀ wọ́n á padà dá padà sílé. ṣùgbọ́n bó bá jẹ́ òbí ilé tí wọ́n ti ń mọ́nítọ̀ ọmọ wọ́n á máa kọ ní ìlànà pé wá mi ò ní má ṣọ̀làjú o ṣùgbọ́n má gbàgbé àṣà àti kíni tó bá ń lẹ̀. ìyẹn gan á tún jẹ́ kó look more presentable. ọkùnrin tó fẹ́ pàdé gan tó fẹ́ gbé ẹ sílé gan àwọn pé àwọn ọmọ yìí wọ́n nature ẹ̀ dáadáa ẹ̀kọ́ wà lára ẹ̀ àṣà wà lára ẹ̀ tí ò dẹ̀ ní dí ẹ̀sìn lọ́wọ́. ọ̀gá wa ambassador Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ wọ́n sọ̀rọ̀ kan lórí ètò wọn kan wọ́n ní àwọn lọ ṣeré fún oníyàwó kan wọ́n ní ìyàwó ó wọ aṣọ wedding gown tí wọ́n máa ń fà síbi òkè àyà báyìí aṣọ yẹn sì balẹ̀ púpọ̀ ìyàwó ń jó lọ́wọ́ níwájú àwọn ìkan nínú àwọn best lady àwọn ọ̀rẹ́ ìyàwó ó sì tẹ aṣọ mọ́lẹ̀ ìyàwó lòun fẹ́ nàró aṣọ ṣe bọ́ ní àyà nìyẹn. nígbà tá a bá gbé gbogbo ẹ̀ sọ́dọ̀ òbí mo sì rí pásítọ̀ kan mo lọ sẹ́mc mìíràn wá ní wọ́n kọ́ síbi kíní ẹ̀ pé wọ́n aṣọ tí ò dára wá kí n má so ẹ́ pọ̀ pẹ̀lú ọkọ ẹ̀. ǹjẹ́ rò pé ó kù sọ́wọ́ àwọn tí Ọlọ́run náà pé eléyìí tó wọ wáyé kò bá ṣàmù ǹjẹ́ rò pé ó yẹ ká wo bẹ̀yẹn náà olùsọ. ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ló wà. olórin kan ní ẹ yé wá mi níbi tí èmi kò sí. ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a rò pé a pè òun fún ẹ ló ṣe kí ni lọ́ra ẹ̀ níṣẹ́. fún ìwọ̀nba experience ìrírí tèmi rí ní Ìjẹ̀bú Òde nígbà tá a dá chọ́ọ̀chì yìí sílẹ̀ tí Ọlọ́run dá chọ́ọ̀chì yìí sílẹ̀. ibi tẹ́ bá ti bá wọn sọ òtítọ́ wọn kì í dúró ń bẹ̀.
wọn kì í dúró ń bẹ̀. wọn kì í dúró ṣùgbọ́n níbi tó ti máa gba ìgbàkúgbà èrò pọ̀ ńbẹ̀. tábà ní ká blame àwọn pásítọ̀ kan náà gẹ́gẹ́ mo yẹ sọ láti bẹ̀rẹ̀ ẹlòmíì dá ṣọ́ọ̀ṣì lẹ̀ torí owó, torí àti jẹ, ó ṣe torí àti gbàlà, kò ṣe torí àti yíyàn lọ́kàn padà. bẹ́ẹ̀ bá wá sí ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wa ń bì wàásù gan bẹ́ẹ̀ nìyẹn ò bá nífẹ̀ẹ́ Ọlọ́run kò ní lè dúró lọ́dọ̀ wa ń bì. ẹ sọ bí abẹ ní kò. mi ò kí n bò sọ o bẹ́ẹ̀ ni bó bá kódà kó gbówó ẹ̀ dání, kódà kó jẹ́ ìyàwó gọ́vnà ló jẹ́ ìyàwó kíní kan máa sọ tèmi fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn ẹ ṣí géètì fún kó jáde ni torí ẹ̀mí kì í gba owó lọ́wọ́ ọmọ ìjọ àwa kì í dàdà mẹ́wàá ń bí bẹ́ẹ̀ ni kò sí ìdá mẹ́wàá. kò sí ìdá mẹ́wàá ń bí kò sí pé ó ní ọmọ ìjọ kan ní ara kò sí nítorí wípé mo rí ìrìn ayé pé bí olówó kan bá ti gbówó sílẹ̀ fún pásítọ̀ kan ní church pásítọ̀ yẹn ò ní lè sọ títọ́ ọ̀rọ̀ fún mọ́. bí ọmọ ìjọ bá ti ń ṣe dáadáa nínú chọ́ọ̀chì tó ti di pé wọ́n ti ń yan ohun ìwàkuwà ló máa wù. bí pásítọ̀ tó dẹ̀ ń tó yẹ pé àwọn máa ní return, àwọn náà wọn tó máa fún ní return, wọn ò ní lè sọ òtítọ́ ọ̀rọ̀ fọmọ ìjọ kọ́ má bàa miss ọmọ ìjọ. for example ẹni tó ní ọmọ ìjọ 300 ṣàpọ̀ pé ó ti ní iye owó tó máa wọlé níjọ́ Sunday gba iye owó yìí o báyìí o tóórù wọn bá wá sọ́dọ̀ wa àwa lè wàásù kéèyàn bíi 5 kan bínú kúrò ní ṣọ́ọ̀ṣì táwọn ò ní kí ẹ. tó bá ta bá wọn àwọn ò ní gbà ọmọ sáàkì wọn ni torí wọn ní ẹni tí wọ́n fi tó fi wọ́n síbẹ̀ tó ń gba sálárì. báwo ni sẹ́yìn márùn-ún bó ń chọ́ọ̀tì mẹ́ lọ́wọ́. ó ti yé torí income yẹn ti ṣe kí ni ó ti dín ìyẹn kọ́ ni pé à ń sin Ọlọ́run òun ló fà tẹ́ fi rí wípé gbòòrò ibi ìparun ló lọ tó ló ibi ìyè gẹ́gẹ́ bí Jésù ṣe sọ ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ gbòòrò yẹn nítorí pé wọn ò nẹ́ni tó máa ṣe kí ni tó máa bá wọn wí tó máa bá wọn sọ̀rọ̀ tó máa pariwo mọ́ wọn. ibi yìí sìn ó lè gbé lánàá dúdú wọlé sí ṣọ́ọ̀ṣì ó lè gbé báàgì wọlé sí ṣọ́ọ̀ṣì wá ní ìmọ́tótó ẹ ó lè má mékọ̀pù ẹ màá sọ fẹ́ pẹ́ padà sílé ẹ. kò sí mékọ̀pù. má mékọ̀pù wá bí torí tó bá mékọ̀pù wá bí gan ẹ̀mí mímọ́ gan máa yí ẹ mọ́lẹ̀. ní dá ẹ mọ̀ gan pé sí ẹ̀mí mímọ́ máa yí ẹ mọ́lẹ̀ tó tẹ̀mí yẹn bá balẹ̀ ẹ ó máa yí máa gba ogun ẹ̀jẹ̀ at the end of the day àwọn bá gbó sùtánà jẹ́. a sọ fún wọn kan pé àkíngbà yẹrin ìgbìmọ̀ wọn ní àkínlẹ̀ ṣé Jésù wà bí mo ní ẹ fílẹ̀ jẹ́ kó wọlé ó bá ṣẹ̀sùn 15 minutes ó dẹ̀ bẹ̀rẹ̀ sí fúnra ẹ̀ létí tẹ bá wọlé TikTok wọ́n wà ń bẹ̀ yẹrin ìgbìyànjú tó ń ṣe léṣe ẹ̀mí mímọ́ làwọn fi pilẹ̀ ẹbí anything tí ò bá ti mú ìwòsàn ìgbàlà dání àwọn ò ṣe ń bì ìtorí ẹ̀ èmi ò lérò lérò bá wà àlẹ́ àmì yóò dẹ̀ sí. Yorùbá Àgbáyé ní ìkànnì tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ̀ náà rí wípé ó kọjá bẹ́ẹ̀ wọ́n ní àṣà wa kò gbọ́dọ̀ parẹ́ nítorí pé Yorùbá ni wá Yorùbá nìran wa ká wọṣọ ká jẹyán ká jàmàlà ká jẹwédú ká jẹ̀fọ́ ká mu omi tútù ká sì bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà. Bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ò máa pọ́nkọ wọn lé mọ́ àwọn kan ń pariwo mọ́ ẹ̀sìn ìyẹn Bíbélì ní wọ́n máa ṣe forí balẹ̀ fún nǹkan kan mọ́ lẹ́yìn Ọlọ́run rẹ ọ̀pọ̀lọpọ̀ ó sì máa pe pásítọ̀ ń dádì wọ́n máa kọ́kọ́ wọn ní bíbí bó láti ṣe. Òyìnbó ló dá ogbò ẹlẹ̀. ọgbọ́n wọn ni ká dá sí. níbi tí òyìnbó ti dá ogbò ẹlẹ̀ ni wípé nígbà tí a ti ń fún ọmọ èèyàn lóúnjẹ ẹranko ó máa di dandan pé ó máa wùwọ́ ẹranko. ṣe mọ̀ pé láyé ìgbà tó bá jẹ́ pé a fi àṣà wá sílẹ̀ kókó lọ́wọ́n òbí wa máa ń fi ń rọ wá ní ìgbà yẹn ó máa ń jẹ́ káwa wúwa orí tó pé a ní ìpayà ní ìbẹ̀rù ṣùgbọ́n sìn sẹ́lúláàkì kí lorúkọ oúnjẹ ọmọ ẹnu agolo ara oúnjẹ ẹranko tó ń gbà lára mílìkì tó ń gbà lára ẹranko òun ló wá ń fún ọmọ ènìyàn jẹ báwo lọ ṣe ní wùwà ẹranko màá tún sọ̀rọ̀ kọ́mọ́dà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé à ń sọ̀rọ̀ nípa church wájú àwọn tó wà ń bí wọ́n mọ̀ mí dáadáa ẹ bèrè tó bá sọ pé níjẹ̀bọ́dẹ̀ ìwọlé kan tó stubborn tí ò kí ń gbọ́ gókàn mo pẹ̀lú wọn màá sọ fún ẹ wípé tó o bá kí mi tó o bá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kí èmi bí ò bá kí ọkọ rẹ bẹ́ẹ̀ ègbé ni fún ẹ. èmi máa ń sọ dáadáa tẹ bá wọ àwọn programs wa ń church gan ẹ máa rí máa kúnlẹ̀ kí èmi kó ló máa dúró lórí ọkọ ìtọ́pẹ́ bá fẹjọ́ sùn mi máa lé ẹ kó ní ṣọ́ọ̀ṣì mi. torí táwọn máa bẹ̀rẹ̀ sí í ṣe pé wọ́n ní àwọn pásítọ̀ yín wọ́n bá yín sùn lẹ́sẹ̀ ń pọ́n wọlé wọ́n ṣe kíní kan kìnnú kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀
ó jẹ́ kí àwa tá a jẹ́ wòlíì, àwa tá a jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, àwa tá a ń tukọ̀ fún Ọlọ́run kí a máa sọ àwọn nǹkan yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní lè sọ nítorí pé wọ́n ti jẹ́ dodo, wọn ò lè sọ òdodo mọ́. bàbá ibo ni apá ìjọba wà ń bẹ káfí kásẹ̀ǹdì. Àwọn òun náà níjọba kò ń ṣàwà ní. Àkọ́kọ́ ilé ìjọba sílẹ̀ ń bẹ, ilé pírẹsidẹ́ǹtì, gọ́vnọ̀, kánsẹ́lọ̀, local government chairman, house of rep, àwọn wo ló lọ jẹ oyè yẹn? Kò ń ṣe àwa iná ni. Ẹni tí ò sáṣà lára ẹ̀, tó ò sẹ́kọ̀ọ́ lára ẹ̀, tẹ́fí sí pósìtì kan ṣáṣiṣẹ́ dáadáa. A ti bẹ̀rẹ̀ ìdí àṣà àtẹ̀sìn gbogbo ẹ̀ tí wọ́n wà àti ilé àtòdé. bẹ́ẹ̀ bá fi olè, ẹni tó jẹ́ olè láti ilé lọ, bẹ́ẹ̀ fi sípò chairman, kí lẹ́rìí kó máa ṣe bẹ́ẹ̀? yóò jalè. Tẹ́ bá fi kidnapper kẹfì ṣe house of rep, kẹ wá wò pé ó yá ẹyẹ ká wò ó, ẹ̀ka ti lọ sí senator, kí lẹ́rìí kó máa lọ ṣe lókè yẹn? Gbogbo ohun ẹ̀tọ́ ìlú tó jẹ́ kó ṣe ẹ̀tọ́ fún àdúgbò ló máa kidnap. So ṣe rí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì, a kàn pariwo mọ́ gọ́ọ̀mẹ̀ntì ni, àwa yìí gangan ni gọ́ọ̀mẹ̀ntì. Ṣe bẹ́ẹ̀ mi ẹ̀yàn mi síbẹ̀ ni, ṣe bí wà tí mò ń wù lé fókè ń sìn, ilé mi ń jò, kò sówó, mo wá rọ opportunity kan, ẹni kí wọ́n lọ ṣe chairman local government láàárín ọ̀sẹ̀ kan, ṣé mi inú tún lè mi kọ́? Ẹjọ́ owó wo ni mo ná? Chairman tó bá sọ pé owó òun lòun náà kó jáde, owó gbogbo ẹ̀tọ́ ìlú ni wọ́n, òun ní position nìyẹn. Ọlọ́run ti fún wọn ní àṣẹ látòkè, ó ní ẹ bọ̀wọ̀ fún òun Ọlọ́run, kẹ́dẹ̀ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ tóun fi lé yín lórí. So òun lè máa fi rò pé èpè ò kí ń ràn wọ́n, àwọn ń lo agbára ẹ ní ìlòkulò. Ọlọ́run ló fún wọn ní àṣẹ yẹn, ó ní ẹ bọ̀wọ̀ fún òun Ọlọ́run, lẹ́yìn ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ kíni orílẹ̀-èdè. Ìkànnì Yorùbá Àgbáyé lélẹ́yìí á ti wo àwọn ọ̀nà wo ní ẹ̀sìn ló fi ń ṣèpalára fún àṣà. Àní dáná apá kan kápá kan sílẹ̀. Bàbá láàrin ìṣẹ́jú kan, ǹjẹ́ àṣà náà ń ṣàkóbá fẹ̀sìn? Àṣà ṣàkóbá fún ẹ̀sìn ní ọ̀nà tó pọ̀. Ẹ jẹ́ ká wo ọ̀nà tí àṣà náà fi ń ṣe àkóbá fún ẹ̀sìn. Mo ti sọ nínú ẹ̀sìn lẹ́ẹ̀kan yìí, máa tún padà síbẹ̀. Tọ́mọ babaláwo bá lọ sí ṣọ́ọ̀ṣì, tó bá sọ fún pé báyìí 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 báyìí, a sọ fún wọn pé kò sí bó ṣe ń ṣe lọ́dọ̀ àwọn lélẹ̀. Ibi tí wọ́n bá ti ń compare nǹkan àṣà mọ́ ẹ̀sìn, ìjà máa ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹgbà tó sọ̀rọ̀ pé inú jihadi o, ànábì ní tó bá ti ẹwọ kan tó ń ṣe ní north, tí yẹn bá bú ànábì wa Muhammad wá ní kọ́ pa. A dẹ̀ sọ pé a ní free region ní Nàìjíríà. Wọ́n bú Jésù náà, Christian ò ṣe ní kọ́lọ̀ jẹ́ kí ni kọ́lọ̀ bẹ́ẹ̀ tí wọ́n dànù. Ṣùgbọ́n àwọn ènìyàn yìí náà ni àṣà tá a máa yí padà. Táwọn èèyàn yóò bá yí padà, ó máa kó bá ẹ̀sìn. For example, mo fẹ́ ṣe deliverance kan fún ọmọ kan, ọmọ yẹn máa ń dẹ omi ẹnu, wọ́n ti so òde fún lọ́wọ́, wọ́n ti ṣe ìdè ifá sí ní ọmọ yẹn ní ọwọ́. Èmi dẹ̀ fẹ́ ṣe bàbá tí ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀, Ọlọ́run mi sọ fún mi wípé kí n yọ kíní yẹn kó lọ́wọ́ ẹ̀ kí n tó dáṣẹ́ lé ìfúnnáṣọ kò ní ṣiṣẹ́. Mo wá yọ, mi ò gbowó iṣẹ́ o. Olúwa kọ́ mínísítà sí pé òun fẹ́ fi ọmọ yìí jẹ́ kọ́ àwọn èèyàn mọ̀ pé òun wà pẹ̀lú. Ìyá bá pariwo pé kí ló dé máa yọ, wọ́n bá kógun wá sí ṣọ́ọ̀ṣì. Ìyá ò mọ̀ kó ń lọ tẹ́lẹ̀ ni. Ìyá mọ̀ pé ó máa ń wá sí ṣọ́ọ̀ṣì. Ìyá gan máa ń yọ wà, alájà gan nìyá. Wọ́n kógun wá, wọ́n pariwo nílé wọn, tó bá kú wọ́n bá wá jó ṣọ́ọ̀ṣì tó bá. At the end of the day, ṣọ́ọ̀ṣì náà ló padà wú ọmọ sàn. Ọmọ òsìkú. Ọmọ òkú o. Àwọn gan ò lè sọ pé ọmọ wọn ni níta. Ṣùgbọ́n ìgbà tó di pé ayọ̀ nǹkan kò lọ́mọ, ṣe wọ́n pé gbogbo weakness tó wà lára ó jẹ́ kọ́mọ yẹn weak díẹ̀ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ pé ẹ̀yìn gbé síbi kan màá wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí o. Wọ́n ti ń pariwo pé tó bá kú o. Àṣà wọ́n fẹ́ fi wá dá ṣọ́ọ̀ṣì rú. Tó bá yẹ pé ọmọ yẹn kú gẹ́gẹ́ bọ́ yẹ sọ yẹn, wọ́n lè wá jó ṣọ́ọ̀ṣì. Orí rẹ̀ la fẹ́ ṣe kí ni a fẹ́ ṣe. At the end of the day,
lóòtítọ́ àṣà náà la padà fi wú ọmọ yẹn sàn àpè Jésù dáadáa ẹ gbọ́ ṣùgbọ́n àṣà náà la padà torí omi àṣà ni omi la padà ti lọ wú ọmọ yẹn sàn. àwọn ọ̀pọ̀lọpọ̀ á sọ wípé a fẹ́ sọ̀rọ̀ kéèyàn má jáde tọ́wọ́ bá fẹ́ jọba ẹ mọ́ fáwọn èèyàn rúbọ mọ́ ó yẹ ká ti kókó ńlẹ̀ nílẹ̀ Yorùbá káwọn nǹkan wa náà lè tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí àwa kọ́ ní ìlú bàbá tèmi ń sìn wọ́n máa ń gbégún kan bẹ́ẹ̀ ìgúnnukó ni ṣùgbọ́n mi ò gbọ́ lẹ́nu bàbá mi rí pé kọ́ lọ léèyàn kan mú kọ́ gé orí ẹ̀kọ́ tó lè ṣòro ní ìgbọ́. In fact ó máa tún fún àwọn mọ́ṣáláṣí lówó á tún fún àwọn ṣọ́ọ̀ṣì ní owó wípé ẹ má yẹ kíjà kó ṣe kíní kò sí ọdún tó fẹ́ ṣe láàrin ìlú ó máa pe àwọn kìrìsìtẹ́nì á pe àwọn mùsùlùmí àwọn ọmọ ọ̀tá ìlú ó máa pe wọn. ẹgbà tí àwa ènìyàn la fi ń dá ìdàkúdà lẹ̀ torí àwọn èèyàn tó ń jẹun nídìí ìbàjẹ́ pọ̀. Kí ló wà nínú orò ta ló gbé orò kò ṣèyàn ló gbé. Ẹ jẹ́ ká wọ Ọ̀ṣun state nsìn àìmọye kábíyèsí tó ń gbé adé lọ sínú ṣọ́ọ̀ṣì. Ẹ jẹ́ kí wọ́n á dá yín padà sínú bíbélì nígbà tí a fẹ́ yan Dáfídì ní ọba wọn ṣàgbóró ṣebí wòlíì ló ń yọba tẹ́lẹ̀ ṣebí àmì òróró lásán ni tí agbára Ọlọ́run adẹ́sẹ̀ kí ni tá dẹ̀ sọ̀kalẹ̀. ó balẹ̀ lórí. àìbẹ̀rù àwa ọmọ ènìyàn ló fi gbé òròdé ká fi dẹ́rù bà wọ́n wọ́n ṣe dáadáa lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ni ní ibùn ìlú ìyá mi bẹ́ẹ̀ ní Ẹ̀pẹ́ Alárọ̀ tẹ bá débẹ̀ kan máa sọ pé kẹ́nìkan kan máa jáde kẹ́nìkan máa ṣe gbẹ́dà kan kìnìkan síbẹ̀síbẹ̀ àwa kan máa jáde òsín tó máa ṣe wá. Gbogbo àwọn nǹkan kìíní yìí lótìtọ́ kò nẹ́tọ̀ pé ká fi ènìyàn ṣe kíni ká fi ṣe ètùtù. Àwọn ènìyàn kàn ń ṣe ìyẹn tẹ bá tẹ wá ní ká wà pé wọ́n sọ pé wọ́n ti ń fèèyàn ṣètùtù ǹjẹ́ wọ́n ti gbẹ́sẹ̀ èèyàn kan jáde àbórí èèyàn kan jáde pé ọmọ ẹni báyìí ló fi ṣètùtù. Irọ́ ni wọ́n kàn fi ń dẹ́rù bá àwọn èèyàn ni wọ́n ń lo ènìyàn. Bàbá kí ni ìmọ̀ràn yín fún àwọn òbí torí wọ́n ní òbí ní iléèwé alákọ̀ọ́kọ́ tọmọ ẹ̀ kọ́kọ́ lọ pàápàá jùlọ àwọn ìyá lórí ọ̀rọ̀ àṣà ti ilẹ̀ Yorùbá tí ó fi tẹ̀síwájú kí ni ìmọ̀ràn yín. Tí bá ní kí n sọ̀rọ̀ ilẹ̀ máa kún ilẹ̀ máa dàrú ṣùgbọ́n máa sọ ṣókí. Tó bá jẹ́ pé àwọn òbí 80 something 1980 something 1975 tí ó ń ṣe àwọn òbí 2005 mo yìí lè rí sọ sí àwọn ti old school wípé àwọn èèyàn mójútó àwọn ọmọ ṣùgbọ́n àwọn òbí 2005 wọ́n ráyè mọ́ bọ́mọ bá ti lọ́dọ́ bá ti gbá iPhone lè yà lọ́wọ́ sí i ìyá fẹ́ bọ́mọ sọ̀rọ̀ ìyá tó máa sin ọmọ gbọ̀kadà lóru pé tètè lọ pé tètè dé ọ̀dọ̀ wọn ló ti wọ́ wà. Ní àkókò yìí mi ò dẹ̀ rò pé òbí kan dẹ̀ yìí ń tọ́jú ọmọ o ọkọ tó fẹ́ fẹ́yàwó gangan ló máa mójútó ọmọ àwọn pásọ̀ ló ń ṣe wàhálà yẹn ní ṣọ́ọ̀ṣì wọ́n ń kó wàhálà bá wa gan torí ẹ máa fa ilé kí wọ́n tó gbọ́ a máa ná ọmọjọ́ mẹ́rin sí nínú ọmọjọ́ mẹ́ta máa bá wọn sọ méjì máa bínú ló máa kú méjì tó tún kù yẹn ò sí ṣọ̀kan máa dúró ẹ̀yọ̀kan tó bá yẹ pé àwọn òbí fún wọn lẹ́ẹ̀kan tó dáa wọ́n á mọ̀ pé májà ló ń jẹ́ má ṣèkà ló ń jẹ́ ṣùgbọ́n ọmọ yìí ò mọ̀ ọkàn live life ni owó láàárọ̀ owó lọ́sàn-án owó lálẹ́ òbí ò lè bọ́mọ sọ̀rọ̀ mọ́ for example jẹ́ ká wọ ọmọ tó lọ sí títì ìyá ẹ̀ wà látàárọ̀ kò rí tó bá dé máa lù ú tó bá yẹ kí nìkan tó dé tó fún ìyá ní $100 ló parí ṣé kò ti tán ìyá ò ní béèrè ọmọ tó níṣẹ́ lọ́wọ́ ó ń lo 16 iPhone 16 iPhone 15 ó ń lò bẹ́ẹ̀ ó wá dijọ́ tó bá wá lu ọmọ yẹn wọ́n á máa ké wọ́n á máa pariwo kò sí ẹ̀kọ́ àwọn ìyá 2020 yìí o 2000 yìí o èmi ò rò pé bí àwọn yẹn tẹ̀ lè gbọ́ kankan torí àwọn ọmọ wọn gan dààmú àwa gan ṣọ́ọ̀ṣì ó tọ́ ni mo ń sọ fún wàhálà tí alàgbàjọ ṣe pọ̀ lórí ọmọ sìn ọmọ jáde láàárọ̀ òbí náà ti bá títí ẹ lọ ṣé òbí mọ̀ ibi tọ́mọ lọ bọ̀ tó bá yẹ páyé ìgbà yẹn ọmọ wo ló máa kúrò lábínú ìyá ẹ̀ ní ìyá ẹ̀ ò ní mọ ibi tó ń lọ
tó bá ti di pé fọ́ọ̀lù gan wọn bí ẹni ọmọ sáré bọ̀ ń lé ní lẹ́lẹ́lẹ́lẹ́ wà á lọ gbẹ̀yìn fẹ́ǹsì mi wọlé wà á lọ dẹmọ síbi kan ṣùgbọ́n sìn ọmọ máa tún gapá wọlé ni. mọ́mí mi mo ti bá yín ra ṣàwámà wá mo ti bá yín ra ìyá náà ní nǹkan tí mo lọ ṣe ni ó ti tán. àwọn èèyàn fẹ́ máa béèrè pé ta ni bàbá tí wọ́n bẹ̀rù láti sọ òótọ́ ọ̀rọ̀ yìí. Ẹ pàdé wọn lórí àwọn social media wọn á dẹ̀ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sílẹ̀. Bàbá a fẹ́ rí i lórí Facebook, lórí TikTok, kí ni ká tẹ̀? tí ó bá jẹ́ láti orí TikTok Venerable Prophet Dr. Obawale Obanla. Lórí Facebook. tó bá yẹ lórí Facebook Prophet Obawale Obanla. lórí Instagram náà Prophet Obawale Obanla. tó bá dẹ̀ jẹ́ pé ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lórí WhatsApp òun ní 091 60 20 12 42. Ẹ bá pèlè kan sí. 091 60 20 12 42. Ìkan nínú àwọn ọmọ Yorùbá tí wọ́n faramọ́ kí àṣà Yorùbá máa tẹ̀síwájú ṣùgbọ́n tí ẹ̀sìn wọn kò dínkù tó jẹ́ pé ó ń tẹ̀síwájú ní bàbá wa Obawale Obanla Àdàbà Ológo nínú ìjọ Heaven on the Earth Kérúbù and Seraphim Church tó wà ní Ìmọ̀wó Ìwésì ní Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn. Títí dìgbà míì tààtọ̀ láǹfààní àti gbé ọ̀kan pàtàkì nínú ọmọ Yorùbá tí ó gbó lẹ́nu gbóláyà. Ìkànnì Yorùbá Àgbáyé ní eléyìí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti rí wa ẹ máa share, ẹ máa comment, kẹ́ ẹ dẹ̀ máa like ẹ̀. Adétóyèsí Adéṣọlá bá Akínlẹ̀ Yorùbá ló kọ mi. Yorùbá Àgbáyé.